akọrin ẹ̀mí Tìmílẹ́yìn Àjàyí ó ti sọ̀rọ̀ ó ní òun mọ̀ọ́mọ̀ pa ọ̀rẹ́bìnrin òun ni tó jẹ́ àgùnbánirọ̀ nítorí wípé ó ń fẹ́ ọkùnrin mìíràn pẹ̀lú òun. Tìmílẹ́yìn Àjàyí ọkùnrin ẹni ọdún 32 tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ó ti ṣàlàyé èrèdí àti ìdí pàtàkì tó fi hùwà láabi náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn oníròyìn ní ẹ̀ka CID tó wà ní ọ́fíìsì ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa ni afurasí náà jẹ́wọ́ tó sì ń kà bòròbòrò wípé òtítọ́ ni òun mọ̀ọ́mọ̀ pa òun mọ̀ọ́mọ̀ gba ẹ̀mí lọ́rùn rẹ̀ ni. Tìmílẹ́yìn sọ wípé òun pa ọ̀dọ́mọdébìnrin ọ̀hún látàrí pé ó ń fẹ́ ọkùnrin míì pẹ̀lú òun àti wípé òun kò kábàámọ̀ ikú rẹ̀. Nígbà tí àwọn akọ̀ròyìn ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé lóòótọ́ ló pa ọ̀rẹ́bìnrin náà ó ní òtítọ́ ni. Tìmílẹ́yìn sọ wípé mo ṣekú pa á nítorí àwọn méjèèjì kò rí àyè fún ara wọn, kì í ṣe ohun tí mo gbà lérò tẹ́lẹ̀, àmọ́ nígbà tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn, kì í ṣe wípé mo ní lọ́kàn láti pa á, àmọ́ nígbà tó ń fẹ́ ẹlòmíràn pẹ̀lú mi ni mo ṣekú pa á. Ọ̀pọ̀ nǹkan nípa rẹ̀ ló máa ń fi pamọ́ fún mi. Orí ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ni mo ti rí mọ̀ wípé ó máa ń bá àwọn ọkùnrin míì sọ̀rọ̀. Èrèdí rèé tí mo fi gba ẹ̀mí lọ́rùn rẹ̀. Afurasí ọ̀hún sọ síwájú sí wípé òun kò kábàámọ̀ wípé òun ṣekú pa olóògbé náà. Ẹ̀gbọ́n olóògbé Esther Adadu ló ti sọ wípé àwọn mọ̀lẹ́bí àwọn kò mọ̀ pé àbúrò òun ń ṣeré ìfẹ́ pẹ̀lú afurasí náà. Esther sọ wípé àwa kò mọ ọ̀gbẹ́ni Tìmílẹ́yìn yìí rárá, a kò tiẹ̀ tí ì fojú gánni rẹ̀ títí di ìgbà tí wọ́n pè wá lórí aago wípé ó ti ṣekú pa àbúrò mi. Àwa gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí à ń bèrè ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí nítorí òun ló pa àbúrò òun, ó sì ti jẹ́wọ́. Ọjọ́ àìkú ọjọ́ 12 oṣù kínní ọdún 2025 yìí ni ọwọ́ tẹ Tìmílẹ́yìn pẹ̀lú orí ọ̀rẹ́bìnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀, Shalom Eleojo Adadu ẹni ọdún 24 ni Shalom agùnbánirọ̀ ni ó sì ń ṣe pẹ̀lú ní ìlú Àbújá.